Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣòwò, èmi náà ni o. Ìjẹ́ ẹ ti gbọ́ latest news? Ṣé ẹ ti gbọ́ bí ta tún já sí? Ṣé ẹ ti gbọ́ bí ta tún bára wa o, ẹ̀yin ọmọ Nàìjíríà? Ẹ ti rí bí tọ́rọ̀ ayé yìí tún kàn. Ẹ ti rí solution to na problem. Ẹ ti rí kankan. Ẹ ti ṣe wetin, ẹ ti rí kankan, ẹ ti gbọ́ panya. Ẹ ti mọ scores, ẹ ti mọ bó ṣe lọ. Màá gbé yín débẹ̀, máa já yín sí. Ẹ̀yin ìyá lálùbáríkà, ẹ̀yin bàbá ìdùnnú tí mi ò ní wá yín tì tẹ́ ẹ̀ ní kú. Ẹ bá mi ṣe wetin, ẹ̀yin kan bẹ́ẹ̀ mi gbọ́ wọlé. Ẹ bá mi share, ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀, kó máa lọ lẹ́sẹẹsẹ. Àtútù ti gbédé, àtútù ti gbọ́. Ọlọ́run òkùnkùn ní jẹ́ kí iná social media kú. Ọlọ́run ò ní jẹ́ kó ṣe kí iná social media kú. Ṣé rí bó bá ṣe lọ lórí social media? Àwa mọ bó ṣe ń nọ́jà. À lọ máa bá yín nọ́jà. À mọ̀ jù wá fún yín. Ẹ máa mọ̀ scores. Because a lot of people mọ bí tó fẹ́ yà sí lórí social media. Débi tó máa mọ bí tó máa ti gbọ́ latest. Tó máa ti mọ bó ṣe ń lọ. Lọ́wọ́ yìí, ó ti gẹ̀gẹ́gẹ́, ó ti pọ̀pọ̀pọ̀ o. Kò sí a lot of people mọ bó ṣe ń lọ lórí social media. Ṣùgbọ́n àwọn tá mọ wẹ̀, tá mọ bó ṣe ń nọ́jà lórí social media. Bó la tún já sí, bó la tún dé sí, bóyá ló ṣe ń lọ, a mọ̀ gbé wá fún yín. Ṣé tuntun ti gbọ́ tí bàbá Tinubu tún ṣe? Ṣé tuntun ti gbọ́ bí tí Your Excellency ń gbé wa rè? Bàbá Tinubu ti ń gbé wa tàbáyé. Bàbá Tinubu ti ń bírèkì rẹ́kọ́ọ̀dù. Ó dùn mọ́ mi, ó dùn mọ́ mi. Èmi la ò ní yọ̀ sí, bá a ti fẹ́ orí, bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí. Ẹ má bínú pé sẹ́rẹ̀ mi pọ̀. Ẹ mọ̀ pé tó bá ti kọ́ǹtù ọ̀rọ̀ Nàìjíríà, ìròyìn Nàìjíríà ó máa ń dùn mọ́ mi gan. Nítorí àwọn aláìgbọràn tó ń pariwo wọn Nàìjíríà. Torí ẹ̀ ló ṣe máa ń dùn mọ́ mi gan, mo ṣe máa ń láìka àti fi wọ́n ṣe yẹ̀yẹ́. Bàbá Tinubu ti ṣe bẹ́ẹ̀, bàbá ti gbé wa ti àbáyé o. Ẹ jọ̀ọ́ gbogbo ìyá mẹ́yìn bàbá mi kí tó gbé fídíò wá. Ṣé nǹkan tó kọ̀ wá kú lélẹ̀? Irú rẹ́kọ̀dù burúkú wo ni bàbá Tinubu fẹ́ bírèkì yìí? Irú ọwọ́ wo ni bàbá Tinubu ló ń gbé wá yìí? Ṣé òun ta bẹ̀bẹ̀ fún ni? Ṣé òun ta fẹ́ nì? Èmi àti yín, ẹ jẹ́ agbójú ayọ̀ sókè. Ẹ jẹ́ àwò, ẹ jẹ́ àgbọ̀. Ẹnu mi kọ́ lẹ máa ti gbọ́. Since ti fídíò evidence wà. Video evidence. Ẹ wọ́n pé ọmọ Nàìjíríà ẹ máa ń like evidence dà. Ẹ jẹ́ ń gbé evidence wá. Ṣé wá rí lẹ́yìn pé mi máa tún show yín? Ẹ wá tún wá rí ibi tẹ́ máa tún ti lọ wo confirm evidence. Tó tún ṣe kí ni? Tó tún gbá ski. Tó tún jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Tinubu ṣe bẹ́bẹ́. Tinubu ti break record Nàìjíríà. Tinubu ti mark record. Bàbá ń bàbá ń gbà ayé Buhari, kí ni Buhari gbé rẹ́kọ̀dù ta lè sọ pé Buhari ṣe? A mọ̀ pé ń gbà ayé bàbá wa Ọbásanjọ́, àwọn ṣe ansẹ̀tì la fi 100 fóònù lò. Nígbà ayé Yar'Adua wọn ò jẹ́ kó pẹ́ ń bẹ̀, ṣùgbọ́n a sì lè sọ wípé ajé oúnjẹ ọ̀pọ̀. Nígbà ayé Buhari, ogun kidnapper. Àbí ṣé mo parọ́ ni? Orí ta ni kidnapper ti bẹ̀rẹ̀? Ṣé bórí Buhari ni? Orí Buhari ni náà. Orí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ tó ti di gbàsgbòs gbígbígbàs. Ọdún 7 tí wàhálà dé bá wa ń lò tó ti wọ̀wọ́ tán. Nígbà ayé bàbá Tinubu, ẹ bá mi wo ìtọ́ ọmọ olódòdó táwọn náà gbé wọlé. Ẹnu mi kọ́ lẹ máa ti gbọ́. Ẹ gbọ́ direct. Lẹ́yìn yẹn máa wá analyse. Ó yá. The government of Alhaji Bola Ahmed Tinubu want to change Nigeria national anthem from what it is now to the old national anthem where many of us know. And this is why the Senate now is having a very secret section to make sure say that bill pass first and second hearing. They want to do them sharp. In fact, without your intention. I don't ask myself, say, after 4 years, what are you going to see for the achievement of Alhaji Bola Ahmed Tinubu? I changed the national anthem.
Daddy, It be like say one congratulations. old people dey for power. They go just want to dey turn everything make it become old. I don't understand. Is national anthem the problem of this country? Osuwa. I remember there was one time, I think in February of this year, where Alhaji Bola Ahmed Tinubu come out, they tell Nigeria, say, make everybody they sing national anthem for their house before they come out. Now, people don't go learn Arise O Compatriots now. If one can go bring the old national anthem, make people come begin to learn them again how to sing am. Now, we say nobody go sing national anthem again for this country. In this hard time, in these trying times when people they suffer, wake up of Gary, penta of Gary don't cause. They want to give people pressure. When they go begin to learn old national anthem. What will changing of national anthem make price of fuel to come down? In fact, make una listen to the two national anthem now, where they check, where they consider which one they go adopt now as Nigeria national anthem, and they go. Hey, hey, hey. On your mandate we shall stand. On your mandate we shall stand. On your mandate, on your mandate, on your mandate we shall stand. So you are not see that one. That one na Jagaban national anthem. Now I'm gonna listen to the old Nigeria original national anthem. We'll be like, finally, if now waiting this government want to be that, they won't carry us go where we know. They won't carry us go for the old things. I beg, may they give this national anthem a touch of Amapiano and a touch of Afrobeat. So that when they sing, people go they dance Amapiano dance, because I don't understand the reason why they go just wake up. There are so many bills to be passed at the National Assembly. Make understand by passing the bills on people when they take money for this country. These are some of the things that are important. When I go live and I don't tire for these people. I'm gonna share this video, I beg. The latest news now be saying the government of Alhaji Bola Ahmed want to change Nigeria national anthem. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀. Ṣé gbogbo yín lẹ bá mi jójú ọpẹ́ lẹ jíjú ayọ̀? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé bàbá ti fẹ́ break record àbí bàbá ò break ẹ̀? Ṣé bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdó ẹkùn ọkọ Olúrẹ̀mí? Ṣé wọ́n ṣe gudugudu méje àbí wọ́n ṣe gudugudu méje? Àwọn náà ti fẹ́ múlẹ̀ fún wa nìyẹn. Ṣé o tó ráyè yín kọ́ nìyẹn? Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ tí rí nǹkan kan. Nígbà tí àwọn èèyàn ògó jẹjẹ tẹ́bí ń pa àwọn èèyàn, tí Bọ́lá Tinubu fẹ́ change national anthem, tí wọ́n fẹ́ change national anthem, change suffering and smiling tó wà ní ìlú Nàìjíríà, change ṣé property àbí property lẹ máa pè tó wà ní ìlú Nàìjíríà, not property o, prophecy mi gbébò ẹ gbà bẹ́ẹ̀. Wọn ò change yẹn kó di joy. Wọn ò change sorrow tó wà ní Nàìjíríà kó di joy. Wọn ò change dollar tó wọ́n kó calm down. Wọ́n fẹ́ change national anthem. Ṣé wá rí national anthem tó bá yín gbé wọlé yìí? Nǹkan tó fit ẹ̀yin oníwọ̀n Nàìjíríà nìyẹn. Bébí bá ti ń pa yín, ẹ má wulẹ̀ dúró gbigidi. Ẹ má dúró bí wà lókan mọ́. Ẹ mọ ọjọ́, ẹ mọ ọyọ̀, kẹ mọ jùdí. Ń tọ́ra gbé yín kàn sí nìyẹn. Bàbá Tinubu àní mi ò ní wá yín tì sẹ́, sweetheart mi. Mi ò ní wá yín tì. Ẹ̀yin oníwọ̀n Nàìjíríà ṣe ti ráyè yín lóde. Ẹ sọ fún mi látìgbà tí bàbá Bọ́lá Tinubu ti débẹ̀. What is your achievement? What have you achieved in Yoruba land? Látìgbà tí bàbá Tinubu ti débẹ̀. What are the joy, success tó ti gbé wá fún yín nílẹ̀ Yorùbá? Kí ni ìdùnnú tẹ́ ti rí? Instead of that, ẹ sunkún ni. Ẹ ń pariwo ebi, ìyà ń jẹ yín ní Nàìjíríà. Ó tún wá ṣe pàpàǹbarì, ó tún wá bá yín fi orin ayọ̀, orin jó. Kẹ́ mọ́ jó sí ìyà tó ń jẹ yín. Kẹ́ mọ́ jó sí ìdààmú ayé yín. Gẹ́gẹ́dì. Wàhálà ìpàrọ̀ Nàìjíríà máa ń dùn mọ́ mi. Kí wọ́n ṣe pé tó bá ti lè jẹ́ program àwọn olóṣèlú mo fẹ́ ṣe, ìdùnnú yẹn máa ń pọ̀ fún mi. Torí ẹ̀mí ò ṣe fẹ́ gbé program wọn pé ká wá analyse ayé wọn. Because ẹ̀yin yẹn á ti pọ̀ jù. Ẹ̀fì á ti pọ̀ jù. Bàbá ní tẹ́bí bá ti payín kẹ́ mọ́ jó. Kẹ́ mọ́ dúró bí èrè mọ́. Kẹ́ mọ́ forí ayọ̀ gbé wọlé. Kẹ́ máa fi jó pàrònú rẹ. Ìwọ tó bá mọ̀ jó bíi tilẹ̀ díkè. Ìwọ náà ṣá máa ṣe báyìí. Ó bó ṣe ń jù sọ́tún tí mò ń jù sósì. Kò sẹ́ni tó máa ní mi òjò. National anthem là ń jó sí. Bàbá Bọ́lá
Ahmed Tinubu Ọlọ́run ò ní já sọ yín ló kò pàgbẹ̀yìn bàbá tí ẹ bá rẹni bá yín sòótọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyàwó yín kékeré máa bá yín sọ tí ìyá Olúrẹ̀mí Tinubu ó ti rẹ̀ wọ́n lè já pátá wọn lè fò sókè fò sílẹ̀ àwọn máa bá yín sọ èmi tí ò tí rẹ̀ ohun tẹ́ ẹ ṣe yìí rẹ́kọ̀dù wèrè tẹ́ fẹ́ bírèkì tẹ́ fẹ́ change national anthem ẹ̀tẹ́lẹ̀ máa bá bọ̀ bẹ̀ o ìyàlẹ̀ máa bá bọ̀ bẹ̀ o ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo ẹ̀yin olóṣèlú ẹ̀ tẹ́ máa wò pé ẹ ní àwọn babaláwo tó ń ṣiṣẹ́ fún yín ẹ láwọn àfà tó ń ṣiṣẹ́ fún yín ẹ ní pásítọ̀ tó ń ṣiṣẹ́ fún yín mo fẹ́ kẹ́ mọ̀ wípé pásítọ̀ àfà babaláwo olódùmarè ló ń pè àwọn tẹ́ ń fìyà jẹ olódùmarè ló dá wọn o ìkọlọ Ọlọ́run máa gbọ́ o tó bá yá kò ní gbọ́ títí yín mọ́ tó bá yá kò ní gbọ́ títí gbogbo ẹ̀yin olóṣèlú ìlú Nàìjíríà mọ́ á bẹ̀rẹ̀ sí ní gbọ́ ti mẹ̀kúnnù ṣé wá lẹ́yìn mẹ̀kúnnù tẹ́ takú sójú kan àánú yóò ṣe mí púpọ̀ àánú àwọn born generation ló ṣe mí ẹ̀yin náà ẹ wò ó àwọn ọkọ̀ iná lọ gbé 90 million lọ fi wọn lọ sí àjì àwọn nǹkan tí ò lórí tí ò lérò tí ò make sense ni bàbá Tinubu kàn ṣe kúra ibi tẹ́ bá ti mọ̀ pé bàbá gò gbádùn dáadáa Ọlọ́run mi ò sọ̀rọ̀ ẹ bá mi jù fún bàbá mi ni wọ́n sweetheart mi ni wọ́n ọkọ mi ni wọ́n jẹ́ wọn ò gbádùn dáadáa wọ́n ní the rest lọ́pọ̀lọpọ̀ because èèyàn tó bá gbádùn ẹ ní máa bi tí ẹ bá ti ẹ̀rìn ní street bàbá ṣé nísìtẹ́ ti wọlé election ẹ ti padà sí social media because ẹnu yín lẹ fi sọ during the election ẹ lẹ ti stay away from social media because they abuse hell out of you ṣé wọ́n fẹ́ sọ fún mi sìn pé gbàtẹ́dẹ̀ ti jẹ president ẹ tún lọ sí social media tí ẹ bá wá lọ social media àwọn ọmọ yín ò lọ first lady yá wa wọn ò lọ social media wọn ò sọ fún yín táwọn èèyàn face wọn ò sọ fún yín bí ara ṣe ní àwọn èèyàn wọn ò sọ fún yín bí tó yẹ kẹ́ ṣíjú àánú yín wò wọn ò sọ fún yín bàbá Tinubu wọn tell you wọn tell you ó dáa tí wọn bá talk tí wọn tell you àwa sọ fún yín pé bí ń pa wá kẹ́ ṣàánú wa ọ̀rọ̀ national anthem kọ́ lọ́rọ̀ wa kọ̀ ọ̀rọ̀ ẹ̀ ń fowó ṣòṣì nílùú Nàìjíríà kọ́ lọ́rọ̀ wa kọ̀ ẹ má bà títí wa jẹ́ ẹ ṣàánú ẹ bá mi ṣí ètò ẹ bá mi juwọ́ gbogbo ayé yín oníkọ́tà pace bàbá Tinubu ẹ ṣàánú ẹ bá ń kọ́ tẹ́ bá ń jù sí bàbá Tinubu àwọn èèyàn ti fẹ́ kú àwọn táwa nílùú òyìnbó gan àgbádùn mọ̀ because ojúmọ́ kan bùkátà tẹ́ ẹ̀ lérò ní láti Nàìjíríà ojúmọ́ kan bùkátà tẹ́ ẹ̀ expect bùkátà tẹ́ ẹ̀ rokọ̀ tẹ́ ẹ̀ fojú sí tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ ní pílánì fún rárá tí ó dẹ̀ ṣe má gbọ́ òun ló ń gbọ́ àwọn aráàlú òyìnbó gan nǹkan tí ń ṣe wọ́n ogun Nàìjíríà tí ń affect àwọn tó wà lábúrọ̀dù bàbá Tinubu ẹ ṣàánú wa ẹ jẹ́ á máa lọ nílò wa Yorùbá nation la fẹ́ rẹ́kọ̀dù tẹ́ fẹ́ bírèkì ẹ fẹ́ change national anthem kọ́ lè sọ pé nígbà tí president Bọ́lá Ahmed Tinubu ìgbà ẹni wọ́n change national anthem èpè ló máa fi payín ẹjọ́ torí Ọlọ́run rẹ́kọ̀dù tẹ́ ti break ó ti tó ẹ ti jẹ president rẹ́kọ̀dù yóò lè parẹ́ ṣé ológun national anthem tẹ́ fẹ́ change bàbá ẹgbàgbára lẹ̀ nídìí ẹ̀ ebi ń pa wá ìyà ń jẹ wá ebi ṣe kí ni ebi ń pa wá ìyà ń jẹ wá ẹ ṣàánú àwọn ọmọ aláìlẹ́nìyàn ẹ ṣàánú àwọn arúgbó ẹ ṣàánú àwọn àkàndá ẹ ṣàánú àwọn tí ò ní ìyà ti pọ̀jù ní Nàìjíríà bàbá Tinubu ẹ ṣàánú wa o àti kékékéké àti yányányán àti ṣàlọ̀ṣàlọ̀ àti ṣìpẹ̀ṣìpẹ̀ bàbá Tinubu ẹjọ́ ẹ fi wá lọ́rùn sílẹ̀ Yorùbá nation fẹ́ dá dúró ìyà tó jẹ wá ní Nàìjíríà ti tó gẹ́ nídìí national anthem nídìí ẹforin ayọ̀ gbé wọlé nídìí sọlù sí mi níbàdí oúnjẹ owó ìfọkànbalẹ̀ mi gígùn la fẹ́ ebi tí ń dẹ̀mí àwọn èèyàn légbodò ebi tí ń rán àwọn èèyàn lọ sọ́run ebi ti sàwọn ọmọdọ́mọ lọ́mọ ebi ti sọ̀yàwó oníyàwó ó ti sọ di ọkọ ọlọ́kọ ti sọ di ìyàwó oníyàwó ó ti dá gbogbo ìgbéyàwó rú bàbá Tinubu ẹ tún wọ́n lọ́rùn ọ̀run wa àṣemọ́ àfẹ́ national anthem ìyẹn kọ́ lọ́rọ̀ wa kàn ẹ gbọ́ ìyẹn kọ́ lọ́rọ̀ wa kàn ẹ fi wá lọ́rùn sílẹ̀ níbi tá a dé lọ́jọ́ tòní wọ́n wá ní national anthem ló kù tó fẹ́ máa change ní Nàìjíríà no be juju be that ṣé àfiṣe ni ìbéèrè tí ò fàjà bàbá ṣé àfiṣe ni ìbéèrè ni o tí ó bá ti ń ṣàfiṣe ẹ fi wá sílẹ̀ ojú òní tìyìn gbogbo ẹ̀yin ìyá yìí bàbá yìí tí mo tún ríre o ṣókí lọ́bẹ̀ oge
ẹjọ́ ẹ bá wa share eléyìí o kò gbé propaganda dání o ẹ bá wa pín wọ̀gbọ̀rọ̀ ayé o YouTube fi prógrámù mi lọ́rùn sílẹ̀ jẹ́ kí prógrámù mi rìn because àmọ́ tó dé bí àwọn rìpọ́ọ̀tù gbogbo YouTube ni prógrámù ò rìn ṣùgbọ́n ìyá alálùbáríkà tẹ̀ ń wò mí ẹ bá mi share kí gbogbo èèyàn tún mọ ibi tó tún gbẹ̀yọ̀ sí wa last week ọ̀rọ̀ àwọn èèyàn ní àjà bí last month ni this week ìsìn national anthem ló tún bá dé tẹ bá fẹ́ confam ẹ ti rí iléeṣẹ́ tó gbé news yẹn jáde ẹ lọ wò níbẹ̀ 2024 news ni new news ni ẹ lọ wò ojú òní tiwa àjọ lájọṣepẹ́ ẹ má gbàgbé gbogbo àwọn product tààtà lórí ìkànnì Lady K Ifeoluwa show gbogbo ẹ̀yin tẹ bá fẹ́ tún skin yín ṣe product tẹ lè lò láti fi tún skin yín ṣe láti iléeṣẹ́ Danari skin care mo lọ kó wá ni o láti iléeṣẹ́ Danari skin care òun ni ọṣẹ ìwẹ̀ ọṣẹ ìfọjú body cream face cream ohun tèmi Lady K Ifeoluwa show náà lónìí wọ́n dẹ̀ tún láwọn product tó tún ṣe kíni tó tún gbà skijele lọ tó mú yes tó jẹ́ pé tẹ bá lò ó ẹ máa tún fine ju Lady K lọ skin yín máa jáde pupa yín máa tàn yanyanyanyanyan ẹ máa di Tóyìn tomatoes iléeṣẹ́ Danari skin care wọ́n ní tó bá dẹ̀ jẹ́ pé ṣe lẹ́kọ̀ọ́ fẹ́ máa maintain skin yín ẹ fẹ́ maintain face yín kí rachis má mú yín kẹ́nìtì má mú yín ní face wọ́n ní face soap àti face cream lóríṣiríṣi tẹ́ lè lò fún skin yín tẹ́ lè lò fún kọ́lọ̀ yín tí kọ́lọ̀ yín á jí pépé táwọ̀ yín máa fine tẹ́ máa look sexy tẹ́ máa ṣe kí ni tẹ́ máa glow ó wà ní iléeṣẹ́ Danari skin care ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ẹ wò lójú screen kí n fún yín ní phone number wọn bákan náà tún wá ní gbogbo ẹ̀yin tí ẹ bá ní the product tẹ́ lè lò fún jẹ̀díjẹ̀dí high blood pressure diabetes manpower flat tummy irú èmi báyìí ṣe oníkùn pító ohun tí mo ń lò nìyẹn tí mo fi ọlá ṣe kíni tí mo fi ń gbádùn ayé mi tí kùn mi fi kúrò níkùn pító tó fi di kíni tó fi di kékeré so ọgbà yìí tẹ bá nídìí àgúnmu tó confam tí mo dẹ̀ lè fọwọ́ ìsọ̀yà fún yín tí màá sọ fún yín pé fọkànbalẹ̀ ẹ ní ever regret wípé ra product yẹn iléeṣẹ́ TL Natural Bar ẹ pè mí lórí WhatsApp number mi ẹ jẹ́ kí n fún yín ní contact wọn kẹ́ order fún títí yín ìlú Nàìjíríà ni wọ́n wà kò sí country tẹ́ bá wà wọ́n máa bá yín send ẹ̀ and it's a very good product tẹ́ máa rà tẹ́ máa ṣàdúrà fún mi èmi náà láwọn ti jẹ̀díjẹ̀dí àtàwọn ti body pains flat stomach mo ní wọ́n bíbà ó wà ní kitchen so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí ẹ gbá mi láago kí n fún yín ní phone number wọn ẹ má tún wá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sílùú Nàìjíríà tẹ́ wá wò pókè mi ò fẹ́ wá ibì kan tó kọ̀ ra jẹ́ bí apartment kí wọ́n ra lọ́ọ̀jì sí táwọn èèyàn ní rí mi ò fẹ́ lọ sí hotel ẹ pè mí just 30 minutes driving sí International Muhammed Airport dẹ̀ ní regret pẹ̀lú síbẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ àfi bí ilé èèyàn ni tẹ́ bá gbọ́ London la wà ẹ̀yin gbọ́ ẹ mọ̀ pé yes ẹ tún dé sílùú òyìnbó Nàìjíríà 30 minutes driving ní sí International Muhammed Airport $20 per night $30 per night èyí tẹ́ bá fẹ́ ni bákan náà tún wá ní èyí tẹ́ bá wò pókè hotel ni mo fẹ́ Ìbàdàn ló dẹ̀wù mí kí n lọ lọ́ọ̀jì sí mo sáfù ẹ̀tọ́ ni mo fẹ́ lọ ẹ pè mí lórí WhatsApp kí n fún yín ní phone number iléeṣẹ́ TM Royal Hotel nílùú Ìbàdàn ọ̀kẹ́ lọ Google ẹ̀ ó wà lórí Google ó wà lórí IG TM Royal Hotel ìlú Ìbàdàn ni wọ́n kalẹ̀ sí enough security wà ńbẹ̀ kò sí pé mo lọ síbẹ̀ nǹkan burúkú kan ṣẹlẹ̀ àbí wọ́n jí yín gbé àbí wọ́n ṣe kinní kan kò sí yẹn níbẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé anything tí bá ti gbé wá fún yín confirm tó mú yes ni because mi ní jẹ́ kórúkọ mi kó bàjẹ́ so ẹ patronize gbogbo àwọn tí mo bá polówó ojú òní tìyìn ẹ̀yin lè má need any one of it ṣùgbọ́n tẹ bá lẹ́yìn tó bá need any one of all those things tí mo polówó ẹ bá mi fún wọn ní contact mi kí wọ́n chat mi èyíkéyìí tó bá fẹ́ màá send number sí wọn ojú òní tẹ̀yìn lẹ́yìn bàbá ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube channel mi ẹ tan notification bell yín ẹ bá mi gbé fídíò ìtura àbàyè ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọléèwé kí wọ́n tètè máa mọ̀ sílẹ̀ wípé wọ́n ti fẹ́ change national anthem ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ Nigeria national anthem ni irú ẹ̀mí bí mo ṣe wà mi ò parọ́ mi ò mọ̀ Nigeria national anthem mi ò mọ̀ mi ò dẹ̀ lè mọ̀ láyé tí Jésù ó fi dé because Nigeria ò favour mi Nigeria ò pay mi ò lè lọ lùkọ́ sí kọ́ ní national anthem ìlú yẹn ìlú tó ti wá òun ló máa ṣe kí ni òun ló máa fi jèrè nílùú bí tó bá lọ máa yà mọ̀ kọ́ iṣẹ́ wa fúnlẹ̀ wá ó wà ní Google
tó bá ní national anthem bo ni màá jẹ́ kó yé wọn pé national anthem Yorùbá, I'm from Yorùbá nation, go and Google it, the national anthem is on Google. Ó dẹ̀ máa gbé wá fún wọn, mo bá jẹ lọ nìyẹn. Since tó ti rí lórí Google pé national anthem ni, mo jẹ lọ nìyẹn, mi ò lè ever kọ Nigeria national anthem. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ ṣé o. Ẹ jẹ́ káwọn ọmọléèwé mọ̀ pé ó ti yí bíríbírí o, national anthem. Ẹ rí pé ó máa jáde nínú exam. Ó máa jáde nínú exam, ẹ rí. Tó bá ṣe bẹ́ẹ̀, tó bá change ẹ̀. Ṣé ohun tọ́rọ̀ ayé wa kàn ní àbí bí ń pa wá? Anyway, ojú òní ti wà. Mo rí ẹ̀yin ìyá mi, bàbá mi, mo rí yín ná. Ẹ ṣeun, ẹ kú àtìlẹ́yìn. Ire o.